again. Olùkọ́. Mi gbọ́. Olùkọ́. 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 The students are called Akẹ́kọ̀ọ́. You are called Akẹ́kọ̀ọ́. Teacher is called what again? Olùkọ́. Aniki ṣe Olu. Olùkọ́. Olùkọ́. Akẹ́kọ̀ọ́. Olùkọ́ àtakẹ́kọ̀ọ́. Olùkọ́ àtakẹ́kọ̀ọ́. Olùkọ́ ń kọ́ akẹ́kọ̀ọ́. Who knows what that means? Teacher teaching the Olùkọ́ ń kọ́ akẹ́kọ̀ọ́. Olùkọ́ ń kọ́ akẹ́kọ̀ọ́.